Yeah, ẹ káàsán. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mi ò ní lè máa play orin lọ títí. Mo sọ fún yín pé ibi tí mo ti wà ó sì ń affect me somehow. Ẹ mọ̀ like kéèyàn má sì nílé you know béèyàn ṣe máa feel. But mi ní jẹ́ kó break me láíláí. Mo sọ wípé mo fẹ́ sọ̀rọ̀ lórí oko kékeré, or let me say SDD àbí BDD. SDD means mean small no sorry mo ní SP oko kékeré àti bóyá phobia táwọn èèyàn máa ń ní nípa oko kékeré like small penis syndrome. SDD tí mo sọ yẹn kò correct. Small penis syndrome or BDD, which is body dysmorphic disorder, or small penis disorder, or small penis syndrome, or body dysmorphic disorder. Small penis syndrome kò kí ń ṣe mental problem, but ó fall sí under BDD, which is body dysmorphic syndrome. Disorder. Àwọn kan wà tó jẹ́ wípé ọkàn ara wọn mental kíní ni wọ́n máa rò pé àwọn kéré jù, ọyàn àwọn kéré jù, ara àwọn kéré jù, body àwọn ti kéré jù, fúra àwọn ti kéré jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ ń ṣèdí ṣọyàn yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní BDD tí wọ́n mọ̀. Because nǹkan tó bá lè mú ẹ kó ní low self esteem débi pé ó lọ ṣe ọyàn, ó lọ ṣe ìdí, ó ti ní mental problem. That's the truth. It's just BDD. Ó kọ́ ẹ pé wọn kì í diagnose èèyàn fún ní Nigeria, but it's BDD. Nǹkan tó fi ń wo ara ẹ pé fùrọ̀ mi ti kéré jù, mo ní láti hard mọ́ kó tóbi. Ọmú mi ti kéré jù, mo ní láti ẹlòmíì tí ò lówó kíní yẹn máa jẹ́ kó máa ní anxiety, kó máa ní mental, kó máa ní low self esteem, kó máa ní unnecessary stress. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ ń ṣe ìdí tó lọ ń ṣọyàn náà ní body dysmorphic syndrome or disorder. Wọ́n ní body dysmorphic disorder because wọ́n wò pé ìfura wọn kéré. Òun náà ló fà tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi ń bọ́dà ara wọn pé àwọn ní oko kékeré tí mo lè pè ní bóyá penile dysmorphic disorder, that is PDD, penile or penile dysmorphic disorder, tí táwọn ọkùnrin mi máa ń pè ní small penis syndrome. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọkùnrin tí wọ́n rò bóyá oko wọn kéré yìí, oko wọn ò tiẹ̀ kéré, because kó tó lè sọ pé oko ẹ̀ kéré, Ọlọ́run má jẹ́ kó rógun oko kékeré. Tí kó tó lè sọ pé oko ẹ̀ kéré, oko ẹ̀ láti fall sí bóyá bí 2.75 long, bóyá bí 7 centimeter. Ó ní bí wọ́n ṣe ń wọ̀n, mo ti sọ fún yín bọ́n ṣe ń wọ̀n pé ẹ máa mú tape rule, ẹ máa wọ̀n láti bí ìbẹ̀rẹ̀ ẹpọ̀n yẹn dé òkè ló máa mọ̀ bóyá oko ẹ̀ kéré àbí oko ẹ̀ ò kéré. Kí ọkùnrin tó lè certify pé oko òun kéré, wà á ti mọ̀ pé oko ẹ̀ wà below bí oko ẹ̀ wà ní around 7 centimeter, which is about 2.75 long or 2.75 inches. Ló ṣe lè sọ pé oko ẹ̀ kéré. Normally tí oko ò bá tí ì le rárá, normal oko ó wà bí 9.16 centimeter, which is about 3.61 inches. Ìyẹn tí ò bá tí ì le rárá, normal oko nìyẹn. Ìwọ tí oko ẹ bá fall sí irú category bóyá tó wà ní 9.16 centimeter àbó wà bí 3.61 inches, oko ẹ ò kéré. Má rò pé oko ẹ kéré, kò dìgbà tó kó bá rí gbìngbìm. Ìwọ tí oko ẹ bá dẹ̀ wà bí 13.12 centimeter, tí oko bá ti le tán, tó wá wọ̀n tán, tó wá jẹ́ pé 13.12 centimeter yẹn, and is about 5.7 long, that is 5.7 inches. Ó wà normal. Àwọn oko tó yẹ pé wọ́n máa wà ní 6 and above yẹn, àwọn rare thing ni táwọn èèyàn máa ń ní nínú ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ yín intẹ́ ló ń wò nínú blue film. Tó bá ti bá rẹ nínú penis small penis syndrome yìí, àwọn kọ́kọ́ wà tó máa ń trigger anxiety. Àwọn kọ́kọ́ wà tó máa ń trigger anxiety ní
lára ọkùnrin tó bá nírú ẹ̀ tó bá ti nírú small penis syndrome àbí tó bá ti ní penile dysmorphic disorder. Penile dysmorphic disorder wọ́n gbé sábẹ́ body dysmorphic disorder. So ìwọ tó bá ti di pé o ti ní anxiety, ẹ̀rù ti ń bẹ̀ láti bọ́ra lẹ̀ níwájú obìnrin, ẹ̀rù ti ń bẹ̀ gbogbo ìgbà tó bá ti rò wá máa rántí pé tí bá ní kí n lọ toast obìnrin yìí sìn kí ni mo fẹ́ fi do, ó máa mọ̀ pé kò mí kéré. O ti ní small penis syndrome, o ti ní penile dysmorphic disorder. Tó bá ti di pé ẹ̀rù ti ń bẹ̀ láti lè toast obìnrin, ẹ̀rù ti ń bẹ̀ láti lè bọ́rálẹ̀ níwájú obìnrin, ẹ̀rù ti ń bẹ̀ láti lè bá obìnrin sùn ipe báwo ló ṣe máa feel, báwo ni ṣe kí ni kò. O ti ní BDD, body dysmorphic disorder, because wọ́n fi penile dysmorphic disorder sí abẹ́ BDD. Wọ́n diagnose BDD as wọ́n diagnose PDD as a mental health, but wọ́n diagnose BDD. On wá fi penile dysmorphic disorder sábẹ́ body dysmorphic disorder. So ìwọ tẹ́rù bá ti ń bà ẹ́ àbí tó ti ń feel uncomfortable bí ìdí ẹ̀ àbí fùrù ẹ̀ ṣe rí, tó ti ń condemn ara ẹ̀ pé báwo ni ara mi ṣe rí, mi lè bọ́ra lẹ̀ kó mọ̀ pé ó ti ní BDD nìyẹn. Ìwọ tẹ́rù bá dẹ̀ tí wá ń bẹ̀ láti dó obìnrin, ìwọ tí ẹ̀rù bá ń bẹ̀ láti bọ́ra lẹ̀ níwájú obìnrin, ìwọ tí ẹ̀rù bá ń bẹ̀ láti wò pé gbogbo ìgbà tó bá ti fẹ́ toast obìnrin wá ti máa rò pé kinní kan, kó ti mọ̀ pé o ti ní small penis syndrome tí ò dẹ̀ yẹ kó ní. So tó bá ti rí bẹ́ẹ̀ yẹn, àwọn kọ́kọ́ wà tó máa ń trigger ẹ̀. Ìwọ tó bá ti mọ̀ wípé o ní kinní yìí, o máa ń anytime tó bá ti ń wọra ẹ̀, o máa ń wọra ẹ̀ wípé o ò lè bá obìnrin sùn, o ò lè ṣíralẹ̀ wájú obìnrin, ó máa rò bóyá okó ẹ̀ kéré kìnnìkan. O ní láti avoid, number one, o máa avoid blue film, because àwọn nǹkan tó máa ń trigger lára ọkùnrin yẹn, wàá avoid blue film completely. Torí tó bá wo blue film lẹ́ẹ̀mẹ́wàá, àwọn okó ńláńláńlá ló máa rí nínú blue film tó dẹ̀ pé make believe ni kò real. Tó bá ti mọ̀ wípé o ti lọ measure okó ẹ tí kò bá le, tó ti wà bí 3.61 inches or 3.61 long, okó ẹ normal tí ò bá ti le. Tó bá ti le, tó bá wà bí 5.7 long, 5.7 inches, tó bá ti le, okó ẹ wà normal. In tó máa wà worried ni wípé tí okó ẹ bá wà bí 7 centimeter, which is about 2.75 inches, ìyẹn náà pè pé okó ẹ kéré. And most of the time kò sí nǹkan kan téèyàn lè ṣe sí. Táwọn èèyàn bá sọ wípé fẹ́ lọ ṣe surgery, kò lè help yín, and o lè ọmọ tó ní tí ọmọ bá ṣe kíní kan àjọ kíjìpá, tó bá nígbà míì ó ṣeéṣe kó má rí oko bàbá ẹ rí àbókò àwọn grandparent ẹ rí. In tó bá rí, ó lè jẹ́ pé bí okó àwọn grandparent ẹ ṣe rí lókó ẹ ṣe rí. Bàbá ò ní jẹ́ rárá kó lókó kékeré kó máa expect okó ńlá. So there are things you shouldn't even bother yourself about. Irú àwọn nǹkan báyẹn náà ni ọ̀rọ̀ olókó kékeré or okó ńlá. And nígbà míì èèyàn máa ń ní shortage of testosterone. Tí ọkùnrin bá ní shortage of testosterone ní kékeré, ó lè prevent okó láti má grow normal bó ṣe yẹ kó grow. Tí àwọn òbí bá ti tètè rí nǹkan bẹ́ẹ̀ yẹn, kó má di wàhálà fún ọmọ níwájú tó pé bọ́ṣùgbọ́n yẹn ṣe ń grow, okó ẹ̀ ò grow kọjá bó ṣe ń grow. Ó yẹ kó tètè ké gbàjarè. Wọ́n máa ń boost hormone wọn débi wípé okó yẹn á lè ní normal growth. But nígbà míì tó bá ti ní defect láti ilẹ̀ tí ò ti grow bó ṣe yẹ kó grow, kò sí nǹkan téèyàn lè ṣe sí mọ́ lágbàlagbà àfi tó bá fẹ́ lọ ṣe surgery tí mi ò ní advice. Irú àwọn surgery yẹn gbà míì ó máa ń fa penis vibration. Pé okó akọ dédé máa vibrate. Tó bá tún wá lọ ní underlying health issue bí diabetes nǹkan kan, wàhálà ti dé. So why would you want to go and subject yourself to that? Gbogbo ẹ̀yin tẹ́ máa ń wà bother, tẹ́ máa ń ní anxiety pé okó yín kéré, tí wọ́n bá ti correct ẹ̀ láti ilẹ̀, bóyá kò grow bó ṣe yẹ kó grow, then there's no kò sí nǹkan téèyàn lè ṣe sí. But tó bá ti wá dàgbà, tó measure okó ẹ, torí pé tí ò bá tí ì le, ó wà ní 9.16 centimeter. 9.16 centimeter, which is about 3.61 long or 3.61 inches. You are good to go. You are good. Tó bá wá le tán, tó measure tó di bóyá bí 13.12. Tó bá ti le tán, which is about 5.17 or 5.8 long or inches, you are okay. Gbogbo àwọn nǹkan tó ń fún yín ní anxiety yẹn, tó bá ti mọ̀ pé you are the type tó máa ní anxiety nípa pé okó ẹ̀ kéré, avoid the blue film.
avoid obìnrin tó máa run ẹ down kó má lọ máa ní BDD, which is body dysmorphic disorder, mental problem ni ìyẹn. Ó ṣe wọ́n diagnose penile disorder, penile dysmorphic disorder as a mental problem, but wọ́n fi sí abẹ́ BDD. Anything tó bá wà lára ẹ tó fún ẹ ní concern, tó ń fi pé kò bóyá ọmú ò dúró síbi tó yẹ kó dúró sí, ojú ò dúró síbi tó yẹ kó dúró sí, ẹnu ò dúró síbi tó yẹ kó dúró sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ ń ṣe ìdí yẹn wọ́n suffer from BDD, body dysmorphic disorder, mental problem ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó lọ ń ṣe ìdí. Because when you look at yourself and feel pé àìdí yìí ò tóbi tó bó ṣe yẹ kó tóbi tó, ọmú yìí ti ń wálẹ̀, ó ti ní BDD. Because of obviously ìdí tó lọ ṣe ó máa fi yàgbẹ́, ọmú tó lọ ṣe kò sí bó ṣe kò lè dúró bẹ́ẹ̀ láíláí, kò lè dàbí ọmú gidi. So low self esteem ló ń pa ọ̀pọ̀lọpọ̀ wọn. And if you don't try láti fight ẹ pé okay bí mo ṣe gbọ́njú, tó bá ti lè gbọ́njú bá okó ẹ tó ti jẹ́ pé tí okó ẹ bá le àbí tí okó ẹ ò bá le, ó wà ní 7 centimeter, which is about 2.75. Any oko tó bá ti less than 7 centimeter, òun ló lè refer sí pé bóyá ó kéré, and there's nothing you can do about it. Nígbà téèyàn ń grow, tí ọmọ ń grow, ló yẹ kí ìyá ti máa ṣọ́ oko ọmọ bó ṣe ń grow, pé ṣé oko ẹ̀ ń grow, á lè mọ bó ṣe máa lọ rí àwọn expert tí wọ́n máa ṣiṣẹ́ lé lórí. Because ó lè jẹ́ pé shortage of testosterone, wọ́n nígbà yẹn wọ́n máa ń boost hormone wọn tó yẹ pé á lè grow normal. But tó bá ti miss ẹ̀ nígbà yẹn, tí ìyá bá ti lè miss ẹ̀ nígbà tí ọmọ ń grow, tó tí ọmọ ti gbọ́jú bá pé okó òun ó wà less than 7 centimeter, kò sí nǹkan tó lè ṣe sí. Tó bá di pé kó lọ ṣe surgery, Ọlọ́run má jẹ́ kéèyàn kàn dín nínú yọ̀. And tó bá dẹ̀ ti mọ̀ pé kíní yẹn ń disturb ẹ, you have to run away from trigger. Kí làwọn triggers? Blue film is a trigger fún ẹni tó bá ní small penis syndrome, àbí ẹni tó bá ní penile dysmorphic disorder. Kó máa watch blue film. Tó bá ti mọ̀ pé okó ẹ kéré, stop watching blue film, because a máa trigger nǹkan tí ò dá lára, á dẹ̀ máa fún ẹ ní anxiety. Tó bá ti mọ̀ pé okó ẹ kéré, stop láti máa bá obìnrin tó bá ti run ẹ down sọ wípé tó ń remind ẹ pé okó ẹ kéré. Orú obìnrin yẹn tó bá jẹ́ ìyàwó ilé ẹ tó ti bímọ ni, sọ̀rọ̀ fún pé okó ẹ kọ́ ló kéré, òbò ẹ ló fẹ̀, so that I lè stop. Anytime tó bá ti put it to you pé okó ẹ kéré, wọ́n jẹ́ kó máa mọ̀ pé ó ti bímọ, òbò tiẹ̀ ló fẹ̀, so that kò ní máa run ẹ down, ó ní máa ní anxiety. Because kíní yẹn máa really cause distress fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. And nǹkan tó jẹ́ kí wá sọ ni pé a lot of ọkùnrin ló wá bá mi, àǹtí Yínká kí ni mo lè lò sí, àǹtí Yínká kí ni mo lè lò sí, àǹtí Yínká kí ni mo lè lò sí. Kò sí nǹkan kan tó lè lò sí. Olúwọlé Túnráyọ̀, mo ń bọ̀ wá báyìí, ẹ̀yin wèrè. Kò sí nǹkan tó lè lò sí okó tó bá ti jẹ́ pé ó ti grow below 7 centimeter kó tó dàgbà. Kò sí nǹkan kan tó lè lò sí. So tí obìnrin bá fẹ́ run ẹ down, tó fẹ́ fún ẹ ní low self esteem, mọ bó ṣe máa deal pẹ̀lú obìnrin yẹn. And apart from that, stop giving yourself low self esteem by watching blue film. Because most of these things that you see nínú blue film, make believe ni kò real. Àwọn okó ńláńlá tẹ́ ń rí yẹn kò real, make believe ni. Mi sọ wípé àwọn èèyàn kì í ní okó tó tóbi, but ó máa ń àwọn okó tó tóbi bí àtọ́jú 6 tó ti kúrò nínú 5.7 to 6. Kẹ́ mọ̀ wípé àwọn rare okó ni, kò ṣe àwọn okó tó jẹ́ pé ó yẹ kó pé àwọn kó sọ pé nǹkan ẹyọkan nínú 10. So irú nǹkan báyẹn ò gbọ́dọ̀ bother ẹ. Generally tí okó ẹ tó bá ti fall sí 9.16 or 9.10 or 9 tó bá wà flaccid, is fine, which is about 3.61, is fine. Tí okó ẹ bá jẹ́ 13.16 tó bá le tán, which is about 5.7, is normal. But tó bá ti jẹ́ wípé any okó tó bá ti wà below 7 centimeter, that is when you should start getting worried. And tó bá dé wá get worried, there's nothing you can do about it, because láti bí growth yẹn ló yẹ kó wọ́n ti control ẹ̀.
láti bí ìgbà tó ti wà lọ́mọdé. Thank God wípé irú avenue báyìí wà láti jẹ́ kí àwọn òbí kí wọ́n mọ̀ wípé kì í ṣe pé kí wọ́n dá oko fọ́mọ nìkan ni kí wọ́n ti lajú, gbogbo growth ọmọ wọn ló yẹ kí wọ́n ṣíjú sí. Otherwise ó máa lọ dúró dè wọ́n ní ọjọ́ iwájú, because tó bá rí pé oko ọmọ ẹ ò grow bó ṣe yẹ kó ń grow, there are things you can still do to salvage láti salvage ẹ. Tó bá ti rí pé oko yìí ọmọ yìí ń grow bẹ́ẹ̀ oko yìí ó kéré ju ọjọ́ orí ọmọ yìí lọ, you can take the child to the doctor kó lọ rí. Ó lè jẹ́ pé shortage of testosterone ni, because nǹkan tó ń ṣiṣẹ́ pẹ̀lú oko nìyẹn. So ó ní bọ́n ṣe máa ń ṣe nígbà yẹn. Then another thing you can use tó bá fi pé oko ẹ kéré, mo ti gbé wá sórí ètò yìí rí, òun ni penis pump. Penis pump can help you. Báwo ló ṣe máa help ẹ? Make believe ni penis pump máa ń ṣe. Tó bá lo penis, àwọn oríṣiríṣi ló wà. Ìmí wà wá kí oko yẹn sínú ẹ̀, wàá pump ẹ̀. Á wà pumped láti lè dóbò. Ní time tó fẹ́ dóbò yẹn, bẹ́ẹ̀ ni pé kó sọ pé á di oko kúbòkúbò. Bẹ́ẹ̀ ìgbà tó bá dóbò tán, ó máa padà sí normal size ẹ̀, which is better for you. Kí dẹ̀ ni penis pump máa ń ṣe? Tó bá ti lo penis pump, á pump ẹ̀jẹ̀ ló ń pump sóko tó kó fi ń tóbi, so á pump ẹ̀jẹ̀ yẹn pàpàpàpà lọ, oko yẹn á lè expand di bó ṣe fẹ́. Tó bá dẹ̀ ti dóbò tán, á padà sí size tó wà tẹ́lẹ̀. Penis pump, ìyẹn wọn ṣe surgery. Or there's another thing called penis sleeve. Penis sleeve yẹn tó sleeve yẹn tó bá wọ̀ sínú oko, ìyẹn máa ń ran oko ni, ó máa ń fà á jẹ́ kó oko fi pé bóyá ó wà longer than bó ṣe wà tẹ́lẹ̀, àbó wà bigger than bó ṣe wà tẹ́lẹ̀, wàá lè fi gbádùn ara ẹ̀. But if you don't stop distressing yourself, if you don't stop bothering yourself about oko mi kéré, tó o bá ṣọ́ra, wọ́n máa lọ diagnose ẹ fún BDD. Ẹ kọ́kọ́ lọ mú dání. Tabako on 10 people sílẹ̀ ní àwọn tó lọ ṣe díṣọyàn. Tó bá lọ wo ọpọlọ wọn dáadáa, àwọn bí 7 ní BDD, which is body dysmorphic disorder. Àwọn bí 7 wọ́n ní BDD. Tó bá lọ wò wọ́n dáadáa nínú 10 tó lọ ṣe díṣọyàn, ṣe fùrọ̀, tó lọ ṣe anything, tó lọ change anything lára, tó lọ under the knife láti lọ adjust anything lára wọn, àwọn bí nínú 10, 8 ní BDD nínú wọn, but wọn ò ní mọ̀, because wọ́n fi pé ó normal, kò normal. When you start looking at yourself pé mo ní láti adjust ìdí ni ò jẹ́ káwọn èèyàn rí mi, ọmọ yìí ti kéré jù, ó ti flat jù, ni ò jẹ́ kí n réyàn gidi, ó ti ní BDD. Ó kọ̀ ní nǹkan diagnose, ó ti ní BDD is a problem. So for some of you tó jẹ́ pé any that kind of anxiety, any that kind of complex, any that kind of problem with the size of your oko, stop láti máa wo blue film. Stop láti máa wo blue film. Torí kò sí nǹkan tẹ́ lè ṣe sí. Pé èèyàn kan sọ wípé ẹ máa fi nǹkan kan pa oko máa tóbi, irọ́ ló bá dé. Ẹ mọ̀ pé mi ò mọ̀rọ̀ pa. Kí ni ẹ̀yin àwọn nǹkan míì wà tó máa sọ fún yín tẹ́ pé ẹ̀yin gangan ẹ lo number 6 yín láti lè rò. Kéèyàn kan sọ fún yín, mo rí bí tó ti gbé plate number mọ́tò dání tó ní kó sọ amen, you get your own car. Àwọn àdúrà kan wà gan tí pastor bá ṣe fún ẹ tí ò yẹ kó ṣàmì, because ó mọ̀ pé kò possible. God is God of all things, but àwọn nǹkan wà tí ò possible. Nígbà tó bá gbàdúrà fún ẹ kó fẹ́ ní plate number, ìwọ tó ògùn kẹ̀kẹ́ rí, ó ṣiṣẹ́ ní House of Rep, ká má ní pé ó máa fún ẹ ní official car. Ṣiṣẹ́ bí tó ti lè fún ẹ ní official car. Súnmẹ́ni tó ní mọ́tò àlòkù tó máa gbé fún ẹ, wọ́n dẹ̀ ló máa ní your own car. Ẹ̀mí ẹ̀ dẹ̀ lówó tó lè fi ra car. Tó bá lówó tó lè fi ra car gan, ṣé ó ti tó àwọn wàhálà ní